Mo kí Ọlọ́run, mo kí ẹ̀yin ẹni Ọlọ́run, mo kí ẹ̀yin àgbàlagbà, mo kí ẹ̀yin ìyá mi nínú ilé, mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Níbikíbi tí a bá wà lónìí, káàkiri àgbáyé, òkè òkun la wà ní, ilẹ̀ aláwọ̀ dúdú la wà ní, ibikíbi tá bá wò wà nínú ayé yìí. Wọ́n ní níbi tí ọkà bá wà náà ló ń jẹ tí máa ń bá àtèmi àtẹ̀yin bí tá wà yìí náà láti rí tiwa ṣe. Ibi tí a wà náà ni a ti rí tiwa ṣe. Àtèmi àtẹ̀yin àníràn owó, òrògbòdò ayé ò nílò fún gbogbo àjò. Lápẹ́ ìyẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo fẹ́ kí a jọ bu omi ọgbọ́n wẹ̀, kí a jọ bu omi ọgbọ́n mu. Nínú tí mo ní, nínú làákàyè tí mo ní, mo fẹ́ fún ẹ̀yin lólùfẹ́ mi náà bẹ́ẹ̀. Torí pé ìwọ tó bá ní ò ní fogun bàbá rẹ̀ lẹ̀, wọ́n lónìí ogun bàbá tẹlòmíì gbà. Ológun la bá jẹ́ ni babaláwo ni wá. Táwa ń tọ́jú nǹkan pamọ́ sínú ilé. Táwa ní ìfádáre ní ó jogún eléyìí. Àfáà ló bá jẹ́ táwa ní Kàrímù ní ó jogún eléyìí. Ǹjọ́ tí mọ̀ bóyá ọmọ èèyàn yà sí díẹ̀ náà. Àwọn tó wá ní ìdí nǹkan yìí ẹ jẹ́ ká fún wọn, torí tá bá fún èèyàn lógún bàbá wa, àìlógún bàbá tẹlòmíì gbà. Àìsí ìjúbà àfàràsínúkú, mo júbà ẹ̀yin ìyá mi, mo júbà ẹ̀yin bàbá mi nínú ilé. Kí mo wá fún wa lónìí, mo mú iṣẹ́ Atude wá. Iṣẹ́ Atude òun mo mú wá fún wa lónìí. Ṣẹ́rí iṣẹ́ yìí fún àwa tí ẹni tí ò bá rójú tu iṣẹ́ táyé dè mọ́lẹ̀, ayé ò ní so wá mọ́lẹ̀ bí akọ ajá. A lè ṣiṣẹ́ yìí, babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni. Ẹ lè ṣiṣẹ́ yìí fún àwọn oníbàárà yín, àwọn tó wá sọ́dọ̀ yín. Kódà àfáà, o lè ṣiṣẹ́ fáwọn tó wá sọ́dọ̀ ẹ̀. Kò sáburú ńbẹ̀, kí ká ṣe fún wọn. Á jẹ́ fún yín bí idán, á là fún yín bí òrùn. Kí la máa lọ wá ìyẹn fún iṣẹ́ Atude yìí? Ẹ jẹ́ ká lọ wá ewé àdùn òòjọ́ àti egun orí ìnàkí àti èpo ọ̀bọ̀ pẹ̀lú ewé tàgírì àti ewé sáwé pèpè òòjọ́. Ewé tàgírì náà òòjọ́ ni, ewé tàgírì òòjọ́. Ẹ jẹ́ ká gún papọ̀, ṣé a ti gún? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ̀yin tí ẹ wà ní ìlú tí a wà yìí náà, ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn, ẹ̀yin tẹ́ ń fún mi ní káàdì, ẹ̀yin tẹ́ ń fún mi data, ẹ̀yin tẹ́ ń fún mi lówó, gbogbo yín pátápátá lálẹ́ ìjọ ẹnì kankan sílẹ̀. Àpò sásámùrà kan kì í gbẹ, àpò yín ò ní gbẹ. Ẹ wà nínú kan tán kẹ́ ẹ torí kan o. Nítorí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, ìfẹ́ lẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí, kí lẹ tí ì gbọ́ rí. Ìfẹ́ tẹ́ wá ní sí mi tẹ́ ẹ fi wọ́n ń wò mí, Ọlọ́run nípa náà fẹ́ náà. Aburú kéré ó tóbi, kò ní jẹ́ pín yín, kò ní jẹ́ pín mi náà. Ṣé a ti gún papọ̀? Ṣé tá bá ti gún tán, ẹ jẹ́ ká pò mọ́ ọṣẹ. Tó bá ti wá pò mọ́ ọṣẹ, oyin ògidì, kò sí oyin ṣúgà o, oyin gidi, oyin gidi ó ní a fi po ọṣẹ yìí. Oyin gidi ni a fi po ọṣẹ yìí. A fi iyọ̀ díẹ̀ sí, àti òrí, iyọ̀, oyin tó ti yé yín pẹ̀lú òrí, á gún papọ̀ mọ́ra wọn.
tá bá ti wá gún papọ̀ tán á wá kó sínú ike funfun inú ike funfun òun là kó ọṣẹ yìí sí tàbí igbá inú ike tàbí igbá èyíkéyìí tá bá rí a lè kó sínú igbá ọlọ́mọrí báyìí a lè kó sínú ike funfun báwo la ṣe máa wá lò ó tá bá ti wá kó sínú ike funfun yìí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn ẹ̀yin bàbá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin brothers mi pátápátá ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share kẹ̀dẹ̀ comment ẹ pé mi ò béèrè owó ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí yìí à ń fi owó gbà lọ́wọ́ àwọn bàbá wa ni à ń fi owó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí yìí lọ́wọ́ àwọn bàbá wa ni kẹ́lẹ̀ ránṣẹ́ yìí lọ́wọ́ á lè jẹ́ ìwúrí fún èmi náà láti máa wá sórí atẹ́gùn tí máa rí pé ẹ̀ ń subscribe ìwúrí ló máa jẹ́ fún mi láti máa wá sórí atẹ́gùn láti máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí kò jù báyẹn lọ tẹ́tà bá ti wá ṣe báyìí tán láti gbó tán báwo la ṣe máa lò ó ẹ jẹ́ ká máa lo ọṣẹ yìí ní àárọ̀ lójoojúmọ́ òní ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní tó ń jẹ́ ìdè á kò ní ara irúfẹ́ ẹni tó bá ní ìpèníjà nǹkan yìí ẹ bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì nínú tọ́lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí wọ́n rí irú ìpèníjà báyìí láti lórí òkè láti gbà sàlátù láti gbàdúrà tó jẹ́ pé iná ò tán lásọ ẹ̀jẹ̀ ò tẹ́lẹ̀ kaná ẹ má jẹ́ ká dààmú jìnà ẹ má jẹ́ ká dààmú jìnà iṣẹ́ àtúndè ní kẹjẹ́ ká ṣe iṣẹ́ àtúndè ẹ̀jẹ̀ ká ṣe tá bá ṣe iṣẹ́ àtúndè gbogbo tá bá ń lò àdúrà tá bá ń ṣe torí pé àwọn kan wọ́n mú kọ́kọ́rọ́ àdúrà lọ́wọ́ ìwọ lọ́wọ́ máa ṣàdúrà ọmọ wọn ní ò mọ̀ bọ́ sí àdúrà ò ní débi tó yẹ kó lọ tó bá ṣe ń ṣàdúrà inú akóló wọn ní ò mọ̀ kó sí ayé ò ní tilẹ̀kùn àdúrà wa òrògbòdò ayé ò ní lù fún àjò bí ó ṣe jẹ́ lórí ètò ilé mi nìyí kò jù báyìí lọ kò sí àfikún kò sì sí àyọkúrò lórí ọ̀rọ̀ tí mo sọ yìí bí ó ṣe jẹ́ nìyẹn orúkọ mi yí padà orúkọ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade ojú tí ẹ fi ń wù mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di porogodo ayé ò nílù fún àjò ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín yín kò ní jẹ́ ìpín mi náà ire o ó dìgbà kan náà.